Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Kúlódò máa polú, òkúlódò máa ṣáàpọn, kúlódò máa tèpo tó jẹun. Àwọ̀ ní adé máa fàrè fọ́rọ̀. Ọkọ Síkírátù ni ọkọ Amúdàtù ni ìyáálé gbogbo wọn. Ọmọ òkú tọrù lọjà tán ò tà lọ́jọ́ sí. Tọmọ aráyé daṣọ fún tí wọ́n ń pè léegun. Àbẹ̀ní, ọ̀rọ̀ mi ó dọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ mi ó ẹ fọ̀rọ̀ mi ó dọ̀rọ̀ àgbà, ọ̀rọ̀ mi ó. Ẹ jọ̀ọ́, Ọ̀ṣun stéètì, gbogbo ẹ̀yẹ máa dìbò fún gómìnà lọ́ṣun stéètì. Adémọ́lá Adélékè ní kẹ́ ẹ dìbò fún. Everybody tó bá fẹ́ dìbò lọ́ṣun stéètì fún governor of Ọ̀ṣun state, Yorùbáwùyí Adémọ́lá Adélékè, governor Adémọ́lá Adélékè, Mr. Jackson Oníjó, òun ní ká ẹ dìbò fún. Everybody go out and vote for governor Adémọ́lá Adélékè. Governor Adémọ́lá Adélékè ní kí everybody tó máa dìbò nípínlẹ̀ Ọ̀ṣun ní ká ẹ dìbò fún. Ẹ̀rọ àríkèrè máa wá ṣe bí nuisance lórí internet. No, it's uncalled for. We no go gree that one. Èmi ò tiẹ̀ ní gbà. Anybody tó máa dìbò ní Ọ̀ṣun fún governor Adémọ́lá Adélékè ní ká ẹ dìbò fún. Ẹ re-elect governor Adémọ́lá Adélékè. Governor Adémọ́lá Adélékè for governor of Ọ̀ṣun state. Anybody tó fẹ́ dìbò ní Ọ̀ṣun state fún governorship election, Adémọ́lá Adélékè ní kẹ́ ẹ dìbò fún. Jackson Oníjó ní kẹ́ ẹ dìbò fún. Àbẹ̀ní o, ọ̀rọ̀ mi ò dọ̀rọ̀ àgbà. Governor Adémọ́lá Adélékè for second term election, Adémọ́lá Adélékè ní kẹ́ ẹ dìbò fún. Ẹ tún yàn, ẹ fìbò yín gbé wọlé. Ẹ má jà. The dancing governor Oníjó, Adémọ́lá Adélékè ni ẹ bá mi dìbò fún. If you are voting for governor in Ọ̀ṣun state, vote for Adémọ́lá Adélékè. Governor Jackson Oníjó, alájòótà, bó ṣe ń jó yẹn náà kí wọ́n wá dìbò fún. Bó ṣe ń jó yẹn, òun kí ẹ bá wá dìbò fún governor Adémọ́lá Adélékè. Ẹ fìbò gbé wọlé o, Adémọ́lá Adélékè. Ẹ fìbò gbé wọlé. Ẹ dìbò fún. Ó yá, ẹ dìbò fún o, ẹ dìbò fún. Adémọ́lá Adélékè, ẹ dìbò fún o. Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún o, ẹ dìbò fún. Ẹ bá wa fìbò gbé wọlé. Ẹ dìbò fún. Ẹ dìbò. Adémọ́lá Adélékè for second term. Governor Adémọ́lá Adélékè, the dancing governor. Oníjó of Ọ̀ṣun state, second term. Governor Oníjó of Ọ̀ṣun state, second term. Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún. Ìbò yín Adémọ́lá Adélékè ni ẹ dì fún. Ó ní kẹ́ ẹ fìbò yín gbé wọlé lẹ́ẹ̀kejì. Ẹ dìbò fún. Ẹ dìbò fún. Ẹ fìbò yín gbé wọlé. Ẹ dìbò fún. Èsì tó ṣe bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ní Adémọ́lá Adélékè, ó sàn ṣáájú tá àti ìgbúrò ẹ̀. Wọ́n ì tí wọlé èpè yìí ti pọ̀ jù. Ẹ̀rọ àríkẹ́ ó ti ya wèrè. Èpè yìí pọ̀, kí ló dé? I'm gonna play your video. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí. Àkọ́dún tó ẹ dìbò fún ìmùlẹ̀ òjìnà Yorùbá nation. bàbá yín mo kí yín. Ẹ̀yin tí Yorùbáwùyí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí. According to this time tí ṣòyìn bá bá yín, kí ni dé èyí ní
14th of August 2026 Adémọ́lá Adélékè ní kẹ́ dìbò fún l'Ọ̀ṣun state Adémọ́lá Adélékè ló máa wọlé l'Ọ̀ṣun state lágbára Ọlọ́run ọba Adémọ́lá Adélékè ló máa wọlé sílẹ̀ àwọn ìyá mi Adémọ́lá Adélékè ló máa wọlé l'Ọ̀ṣun state lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run ní kúnlẹ̀ àbíyamọ kí ló dé ẹ̀rọ àríkẹ́ wọ́n ṣépè fún ẹni owó wèrè ni àbọ̀ ń sinwin ẹ bá mi táàbì wèrè ẹ̀ ó ń ṣí eré ní ẹ̀ ń náà yẹn ni kó má sunkún ebi ń pa àwọn èèyàn wa wọ́n wá ń gba láìsí ìdíríkà kan lọ́wọ́ ẹ̀ ó wá ń wọ àwọn ọmọ wọn lépè ó sinwin ní àbọ̀ ìjà wèrè rí ó já wèrè ní àbọ̀ gbádùn ó ń ṣeré ní àbọ̀ ń ṣí eré ẹ̀rọ àríkẹ́ kí ni problem tó ní kí ni problem tó ní ẹ̀ ń náà àwọn èèyàn ní kó má sunkún ẹ fẹ́ bí pa wọ́n ládùúgbò nǹkan tó wà l'Ọ̀ṣun state ẹ ń fìyà jẹ wọ́n ẹ wá há àgbákò rẹ̀ sílé wọn lọ́wọ́ ẹni kó má sunkún ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa lálùbáríkà ni ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa ṣoríire ni ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa gbádùn ni ọmọ ẹ̀ máa gòkè ni ó bẹ̀rẹ̀ sí ní wọn àwọn lépè ó ń ṣí èrè ni kí bàtí bí wọ́n lè sọ ìlú dà ṣé wọn ní níwùsáǹsì ó yẹ kó lẹ́nu àti máa sọ̀rọ̀ níta gbangba ìwé ẹranko jàtìjàtì wọn lẹ́rọ àríkẹ́ ni ẹ ẹ̀rọ wèrè wo ni ẹ wọn lọ bá wọn bọ́tà ṣépè fáwọn èèyàn má dánwò fẹ́mi o kí tẹ̀ má bàa yẹ o wọ́n lè ní nǹkan tí wọ́n ti tẹ́jú ọ̀dà pọ̀ láàrin ara yín ẹjọ́ fèsì ara yín ó ti dín àkàrà wọn kò kọ́ anybody ó ti ṣe nǹkan tó mú ẹ̀ fún ọ kò kọ́ anybody àwọn èèyàn wá síwájú ẹ torí pé láìsí ìdíríkà méjì tẹ̀ máa fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ wọn ní èpè ẹ̀rọ àríkẹ́ wọn bá mi ṣépè fún ẹ̀ àbọ̀ bá mi ṣe ẹ ni ọmọ àtàjọ máa rí fídíò yìí o ẹ bá mi tàjẹ ẹ̀rọ àríkẹ́ ọmọ àrí fídíò kí ló ń ṣe ẹ gàngàn kí ló ń gbẹnu ẹ ó dẹ́ ṣe gàngàn bí olórí burúkú Adémọ́lá Adélékè for second time Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún oníkẹ́ bá wa fìbò gbé wọlé Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún ẹ dìbò fún Adémọ́lá Adélékè ẹ má dìbò fáwọn elépè ṣẹwẹrẹ ṣàbàrí ṣòfò ẹni òfò ẹ̀rọ àríkẹ́ ẹni ìyà ẹni òfò aláyé ṣámálámálá ẹ̀rọ àríkẹ́ ẹni ègbé ẹni ẹ̀kọ́ àwọn ìyá tí wọ́n ń tẹ́wọ́ síwájú tí wọ́n ń gba láìsí ìdíríkà méjì many of them wọ́n lọ gbowó kọ́múlé láǹtà owó gbọ́múlé láǹtà owó alájẹmọ́sùn wọ́n fi rán ọmọ wọn ní yunifásitì àwọn ọmọ jáde school wọn ò lè sọjọ́ wọ́n ní education is the key to success àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ti mú kí yẹn wọ́n ti lọ jù sínú omi òkun Yorùbáwùyí lórúkọ mi ẹ̀rọ àríkẹ́ ò ti ya wèrè ó ń síwìn ò gbádùn àwọn ìyá tó hárà ìsìlẹ̀ wọn lọ́wọ́ yìí many of them wọ́n ti ṣiṣẹ́ wọn tí bí ẹ wọ́n ń ṣiṣẹ́ torí ọmọ ní àwọn òrà ìkàwé káwọn wọn kàwé àwọn ọmọ wọn kàwé wọn ò ríṣẹ́ wọ́n ní ká tẹ́ ọmọ ọlọ́run ká lè bá jẹun ọmọ lọ́jọ́ alẹ́ ṣáwọn òjẹ́ ìran oúnjẹ ọmọ jẹ ẹ àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ ẹ má tẹ́lẹwọ́ wọn ẹ sọ lòdì sí wọn ẹ mú ìlú ẹgbẹ́ ìṣèlú ìlú ilé kókókókókókókókó ìlú tí ló bá wá lé ọmọ gbàgbìrìkà láìsí kan lọ́wọ́ pẹ̀lú òkúnlẹ̀ ó wá ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ wa lálùbáríkà o àwọn ọmọ wa gòkè o àwọn ọmọ wa ṣoríire o wọn ní fojú sunkún ọmọ o wọn ní fẹ̀yìntì sunkún ọmọ o nítorí ìdíríkà láìsí kan ìwọ nuisance ẹranko burúkú yìí ẹ̀rọ àríkẹ́ ò gbádùn ò ní àlàáfíà mi ò ráyè tẹ́ láti jọ yìí ni mo máa campaign fún Adémọ́lá Adélékè ìjáwó ìdìbò wọn Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún o Adémọ́lá Adélékè ẹ dìbò yín gbé wọlé Adémọ́lá Adélékè for second time Adémọ́lá Adélékè for second time ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ ò kí ṣẹ̀rọ̀ ó ṣẹ̀rọ̀ ilé ni ẹ ó dẹ̀ ń já wọ́n káàkiri òdẹ̀rẹ́ ni mú ẹ lókùsọ wọn ò sún ẹ mọ́lẹ̀ kó forí ẹ gbádùn náà ó gbádùn ìmọ́lẹ̀ all the way ìmọ́lẹ̀ for second time ẹ dìbò fún ìmọ́lẹ̀ bí òkùnkùn ẹ̀rùn àríkẹ́ paradà kókó sì dà kókó sì lọ tẹ́bá tó ti gbà lọ́wọ́ ara yín kò sí nǹkan tó kàn mí kàn yẹn ilé ẹjọ́ ń ṣòṣèlú òṣèlú yín ńlá yín Adélékè ní jàre
alala ńlá láyín ẹ̀wọ̀n Àríkẹ́ lọ ṣe mẹ́dọ̀ ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ ẹ̀wọ̀n Àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ wọ́n yẹ ṣe bí olórí burúkú ó wá mú àwọn ìyá yẹn ó wá mú àwọn ọmọ wọn lépè ẹranko màlélẹ́ ìkẹ́ bàbá Tinubu akọbí ọmọ lọ́dọọdẹ you know I love you ṣùgbọ́n wẹ̀rẹ̀ yìí anyway tó bá ti campaign fáwọn èèyàn èmi máa campaign against ẹ o ogun alájẹ ń gbọ́ èmi máa campaign against ẹ pẹ̀lú òṣì tó ń ṣe yìí tó bá yẹ kó kàfáàsì ní o fẹ́ kàfáàsì àwọn èèyàn wọnú ẹgbẹ́ òṣèlú kọ́ dìbò fẹ́ tó bá wọ̀ tó fẹ́ kọ́ dìbò fún ó wá ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ó mo bá báwọn ìyá yẹn sọ̀rọ̀ pé àyẹ̀yìn ìyá wa o àìbá wa dìbò fún kinní kan ni ẹ dìbò fún o ọlọ́run yẹ kó dáa fáwọn ọmọ yín o àwọn bàbá wa o wọ́n máa gbìyànjú o ó lè kàfáàsì wọn ó wá wọn àwọn ìyá yẹn lé pé ò ní gbádùn ó ń ṣí èrè ó ń ṣunú ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti forí gbá bíríkì ó rẹ̀ púpọ̀ jù pàápàá pé kó rẹ̀ díẹ̀ ó rẹ̀ gan ni ẹ̀wọ̀n Àríkẹ́ ó rẹ̀ gidigidi ó rẹ̀ tó pé ò ní àlàáfíà you are so daft ta ni ẹ̀gbọ́n kí ló dé let's listen to her first. Ẹ̀dìbò fún Mùnèwùjí Yorùbá lè ṣe o. Ètò ìbò ni wọ́n ń fẹ́ ọmọ Yorùbá ní àwọn ìwà 9%. Wọ́n bá ti gba owó lọ́wọ́ wa tó gba ẹgbẹ́ tí ó kẹ̀kọ́ fún ọkọ̀ wa ní èso ní ọ̀tún ìlú. Imagine olórí burúkú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe àṣẹ ẹ tó bá ti dìbò fẹ́ táwọn fún ní táwọn torí ẹ̀gbẹ́ ráìsì fún wọn ọmọ rẹ̀ aṣoríire tó mi nífẹ̀ẹ́ mi tèmi ṣépè ó ní àwọn ọmọ onítọ̀ máa ṣoríire ẹni òfò kan tó yẹ pé obìnrin lòun náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe àṣẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n fún ẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n kó lé ẹ lọ́wọ́ tó fi ń wọn àwọn ọmọ ní èpè nítorí pé àwọn òbí wọn ebi pa èmi mo mọ ìyá ayọ̀ ebi pa mí mo mọ nǹkan tó ń jẹ́ ayọ̀ mo mọ ìyá ayọ̀ ebi pa èmi mo mọ nǹkan tí wọ́n pè ní ayọ̀ obìnrin máa dó okó tí kò tọ́ okó tí kò yẹ kó dó ó máa dó tó kí táwọn ọmọ ilé bá jẹun many people will say kí ló táwọn yàrá yẹn lọ gba láìsí ẹ ẹlòmíì last òkú ẹ ní láìsí yẹn ẹ tí ebi bá parí á mọ̀ wípé obìnrin lè ṣe anything obìnrin máa ṣe anything tí mo sọ pé anything I mean anything láti jẹ́ kí àwọn ọmọ ẹ jẹun obìnrin will go to any length láti jẹ́ kí àwọn ọmọ ẹ survive obìnrin máa dúkọ̀ kò tọ́ okó tó yẹ pé tó bá dò tó á máa sunkún lọ lẹ́ni á dò tó káwọn ẹlẹ́bàá jẹun wọ́n máa bá wọ ìwọ ẹ̀wọ̀n Àríkẹ́ wọ jàtìjàtì rádaràdà yìí ìwọ jákujàku tó pẹ̀ ní ẹ̀wọ̀n Àríkẹ́ yìí wọ́n wá bá ẹ̀ tó bá ìtẹ́sì ìdí kíkà kó tó fún wọn ó wá ní àwọn ọmọ wọn aṣoríire àwọn ọmọ wọn alágbàríkà ó wá ń fẹ́nu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wọn ó ya wèrè ni ó ń ṣí èrè ni ó dàbí pé kí n pàdé kí n lu ẹbí pé bí kò kú ni ó bá tó pé oníbọn wàá yìnbọn wàá táyà ó ya wèrè ni ó ń ṣí èrè ni. How dare you talk to people like that? Adémọ́lá Adélékè ní kẹ́ dìbò fún ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin ọmọ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní kẹ́ fìbò yín gbé wọlé ìmọ́lẹ̀ for second term ìmọ́lẹ̀ ni ẹ dìbò fún Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún o ẹ má dìbò fún kandidate ẹ̀wọ̀n Àríkẹ́ Adémọ́lá Adélékè for second term ìmọ́lẹ̀ for second term Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún ó wá ń ṣépèlé àwọn ìyá yẹn ó ń ṣépèlé àwọn ọmọ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ ìwọ ni wà ń bẹ̀ lẹ́nu ẹlòmíì ni mo wà ń bẹ̀ lọ́la no champion forever current champion ló wà kò sí forever champion lẹ́yìn ọlọ́run ló tún kù lẹ́yìn ọlọ́run ọba ló tún kù àwọn ìyá tó ń wọn àmọ́ wọn ní èpè yìí ọmọ mi nínú wọn máa padà di president and fídíò yóò ní kó lórí internet forever because the internet will never forget about you you are a dead stupid woman ẹranko
how dare you láìsí ìdíkà èlò ní láì tó fún wọn ìwọ Adeleke ni o Adeleke for second time Adeleke ni ẹ dìbò fún Adeleke ò ní ẹ má dìbò fẹ́ lómi o ẹ má yà sọ ọ̀tún ẹ má yà sósì ilé Adeleke ni ẹ máa lọ ẹ dìbò fún Adémọ́lá Adeleke ẹ dìbò fún Adémọ́lá Adeleke gọ́vnà oníjó ni ẹ dìbò fún o Adémọ́lá Adeleke ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹni bí tí pọnmọ́rin balùwẹ̀ aláìnílàákàyè ẹni òfò ẹ̀yin tó bá lọ fídíò ẹ gbé fídíò yẹ lò no copyright on it mi fún yàn copyright ọ̀fẹ́ ni fídíò mi use it for anything you want to use it for ẹranko owó sílé yàwó màgọ̀ owó ọmọ dìdì ló ń ṣe jákujàku you go learn in a hard way wàá mọ̀ nǹkan tí wọ́n pè ní politics politicians will teach you in a hard way ẹ̀wọ̀n Àríkẹ́ wàá learn in a hard way Adémọ́lá Adélékè àti Tinubu wọ́n á padà jókòó ọ̀dọ̀ máa jẹun lórí tébù kan ojú á tì ẹ́ mi ì mọ tí wọ́n ṣe fún ẹ mi ò dá ẹ lẹ́bi mi ò dá ẹ lẹ́jọ́ ọ̀tọ̀ tí ń dín àkàrà fún wọn ẹ má dìbò fún wọn o ẹ bá ṣe kíní kan ó pé mi ò sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìyá yìí tí àwọn olóṣèlú lo vulnerability wọn ẹ̀yin ìyá tẹ gba ráìsì yìí ẹ lọ dìbò fún Adémọ́lá Adélékè ẹ wá bọ́ sí òhò kí n kọ yín ní èsì tẹ máa fún ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ máa sọ wípé gbogbo èpè tí ẹ̀wọ̀n Àríkẹ́ ṣẹ́ àdàbí tó bá ṣe wípé ẹ̀yin ìyá yìí ẹ ní entitlement kí ni Yorùbá entitlement ẹ̀dọ́ bá mi kọ̀ Yorùbá entitlement àdàbí tó bẹ̀yìn ìyá yìí ẹ ní entitlement sí ohun tó jù báyìí lọ nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé àwọn ọmọ yín wọn ò ní entitlement sí mineral resources tó wà nínú Nàìjíríà òun nìkan ló kù àyàfi tó bá yẹ pé góòdì mineral resources oríṣiríṣi kò sí nínú Nàìjíríà tó yẹ wípé ẹ̀tọ́ tiyín ẹ̀tọ́ àwọn ọmọ yín ó jù rẹ̀ tì yẹn lọ nìkan ló kù ní èpè ẹ̀wọ̀n Àríkẹ́ máa mú àwọn ọmọ yín tí ó bá ti pé ẹni kí ni wọ́n pè ẹni entitlement sí tó fún yín lọ àwọn ọmọ yín á ṣoríire àwọn ọmọ yín á lálùbáríkà ẹ̀ẹ́rí bá ti ṣe ẹ̀ẹ́rọ́nà gbégbà ẹ̀ẹ́rí sìnkú ọmọ ní fojú sunkún ọmọ àwọn ọmọ yín á gòkè àwọn ọmọ yín á dùn yín lọ ìdí táyé tí Nàìjíríà gọọmẹ̀ntì tó dé yìí mọ́lẹ̀ tí àwọn jẹ́ kẹ́ rọ́nà lọ àwọn ọmọ yín á lọ jù bẹ́ẹ̀ lọ gbogbo èpè tẹ́wọ̀n Àríkẹ́ ṣẹ́ mi ò ní kódà sórí àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ ẹ̀gbọ́n ojú àmà tì wọ́n tó má mọ̀ pé ìyá tó bí àwọn lélẹ̀ ọmọ kan ní ìdájọ́ òbí lọ́wọ́ ni ojú àmà ti àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ pé òun ló bí àwọn so èpè náà kó wọgbó lọ kó má jà yín kó má jà àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ kó má jà àwọn ọmọ tèmi kó má jà àwọn ọmọ ìtẹ́ ìwò mi pátápátá ní agbára Elédùmarè kọ́nà wá fún ẹ̀wọ̀n Àríkẹ́ lálàáfíà tó ló ti sick ó sì kí o kò gbádùn rárá tó bá pẹ́ ẹ̀wọ̀n Adémọ́lá Adélékè ló wọ̀n lépè mi ò ní dá sí kí ló kàn mí Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ ọdún ṣùgbọ́n àwọn ìyá yìí tẹ̀sí ẹ̀ ń fìyà jẹ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ and this shows that kò yẹ kí olóṣèlú kankan bá ẹ ṣe you are too desperate o ti ẹ̀tọ́ God bless you o ti wà too desperate jù o wà too desperate nípa politics and what do you know about politics you know nothing o mọ nada nípa politics o mọ anything nípa politics but you are too desperate for power tó bá dé mo fẹ́ lọ jalè ni ẹjọ́ mínísítà ò ní máa fáwọn Àríkẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ mínísítà kí ni kó fún ẹ minister of petroleum àbí minister of oil and gas àbí minister of agbo àbí minister kí ni kí wọ́n fún ẹ ó ti wà too desperate jù ògbọ́dọ̀ bẹ̀ tí ní fẹ́ fún níjọ́ òwúrẹ́ tó fi atarẹ́ lóbò wọ́n náà ló tún bá àwọn Adémọ́lá Adélékè náà nísìn for how long will you continue this so o ní láì ṣá o ní láì ẹ̀wọ̀n Àríkẹ́ o ní láì Ọlọ́run gbà fún ẹ níbi ẹ̀rọ tó ń tà tí ẹ bá lórí Google tó bá Google ẹ̀rọ ẹ o máa jáde everywhere ló ti ń ta ẹ̀rọ and you are making money but you are not satisfied because o lè ní ẹ
ó wà satisfied pẹ̀lú gbogbo nǹkan tó rí níbi ẹ̀rọ tó ń ṣe ó wà satisfied at all. Demola Adeleke ni ẹ dìbò fún. Ademola Adeleke dancing drum governor ó ní kẹ́ ìjà wo ni ìbò Ọ̀ṣun mo tún máa campaign tí mo máa fi dìbò governor Ọ̀ṣun ni ẹ̀yà tí mo lọ síbi iṣẹ́ tí bàrá yẹn ló kù tí mo lọ síbi iṣẹ́ màá campaign títí tó máa fi dìbò governorship lọ́ṣun ni. Demola Adeleke ni kẹ́ dìbò fún. Ẹ ṣé mo dúpẹ́ yìí tèmi mo kí yín káàrẹ̀ káṣẹ̀ kalẹ̀ mo kí yín gan ó wá kẹ́yìn lẹ́kàṣẹ́ ni ó ti ẹ̀ sóyè ẹ kí n gbé òyìnbó ẹ̀ wá fún yín. I will not mock you because of your English because èmi náà gbọ́ English. I will not mock you but ó ń ṣe wèrè yẹn gan lóye kí inú ẹ̀ tẹ̀ bá bí inú ẹ̀ tiẹ̀ ń bí ni ó dẹ̀ ń mú àwọn ìlú oníyàlé pé ẹ jẹ́ kí n gbé òyìnbó tó sọ tíṣà tó ń pẹ́ ó jẹ́ lọ ṣe ogun sọyè wèrè. Accord ọmọ aláìgbọràn Iléṣà. Ẹ tó bá mọ̀ túmọ̀ òyìnbó tó sọ ń bẹ bá wa kọ síta o. Ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ ń bí ẹ bá wa kọ síta. I will teach. Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach Accord ọmọ aláìgbọràn Iléṣà. Ọlọ́run election Demola Adeleke ni ẹ dìbò fún o ẹ̀yin ọmọ Ọ̀ṣun àtẹ̀yin ará Ọ̀ṣun. Demola Adeleke for governor second time Demola Adeleke the dancing governor Demola Adeleke for second time. Àwọn tí wọ́n fún yín ní ìrẹsì tí wọ́n fi èpèlé wọ́n bá fi lè kọ́ skul fáwọn ọmọ yín ìwọ náà máa gbé bàtà àtàṣe o wọ́n máa wọ̀nyí láṣẹ ni. Àwọn tí wọ́n ṣépè fáwọn ọmọ yín torí agolo ráìsì kan wọ́n bá kọ́lé iṣẹ́ fáwọn ọmọ yín wọ́n máa rí olúgbòhùn mọ́lẹ̀ tí wọ́n fi bà tí wọ́n jẹ́ ni o. Demola Adeleke for second time 4+4. Demola Adeleke 4+4. Adeleke ni o. Adeleke ni ẹ dìbò fún o. Ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Demola Adeleke ni ẹ dìbò fún. Ẹ fìbò gbé wọlé. Wọ́n lọ́la lẹ́lẹ́ṣọ̀ yín lọ́sùn. Demola Adeleke ni ẹ dìbò fún. Ẹ dìbò fún tó bá ń jó fún yín ó bẹ́tà kó bá wọ̀nyí lépè. Ẹ má dìbò báwọn elépè ìṣẹ̀wẹ̀rẹ̀. Ẹ má dìbò báwọn elépè o. Àríkẹ́ ló máa jẹ mínísítà lẹ́yìn lórí táyé ẹlòmíì bá fi lè wọlé àmọ́ wá wọ̀nyí lépè lójoojúmọ́. Ẹ má dìbò fún wọn o. Ẹ má dìbò fún wọn olórí burúkú ẹni òfò. Ẹ má dìbò fún wọn. I will teach Accord kí ló òyìnbó wèrè tó ń sọ I will teach Accord. I will teach Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach Accord ọmọ aláìgbọràn Iléṣà. No nuisance bastard ẹni òfò. Mo kẹ́yìn tèmi má bìí nítorí Ọlọ́run ẹ káwé kásẹ̀ ẹ̀ka lẹ́kú dédé àsìkò yà according to the time kí ṣòyí bàbá yín èmi ò kí ń ṣe politician ṣùgbọ́n mo ò fẹ́ kéèyàn máa ní èèyàn lára mi ìfẹ́ kéèyàn máa ní èèyàn lára. Ẹ̀rọ Àríkẹ́ ó ní àwọn tó wà ní Ọ̀ṣun ó ní wọn lára púpọ̀ jù ó ní wọn lára èwo lè pè ṣé pè wo ẹ̀yin èèyàn mi ṣá lọ́la báyìí tó máa ti tà pé Demola ló wọlé báyìí a máa wá bẹ̀rẹ̀ ìjọ máa ṣe ìjọ máa jó bá wùjì lórúkọ mi ó ṣì èrè wọn ló máa jáde fún mi. Ẹ̀rọ Àríkẹ́ tó bá jáde fún mi tó bá jáde fún mi tí á yẹ̀bọn mi lọ́wọ́ lórí tẹ́lẹ̀tì tí á rún o lè fẹ́ àyè kó jáde fún mi. Mi ní jẹ́ kó ráyè polówó ní jẹ́ kó ráyè máa kàmpéènì mọ́ máa fèsì ẹ. Wo ó dà ó mọ ọmọ tó jẹ́ Yorùbá wù yóò mọ ayé làgbé àbẹ̀ní tó bá mọ̀ ni ò ní ṣe bí olórí burúkú ẹni òfò ẹ ká kúrò níbẹ̀ ẹ ká lọ sí ọ̀dọ̀ ẹni tẹ́mi mo kí ni ẹ ká rẹ̀ kásẹ̀ kalẹ̀ kí ló dé àsìkò according to the time show ìbába yín èyí ni 14th of August 2020
2026 àwọn Fúlàní wọ́n kó ẹran jẹ oko ní Ọ̀yọ́ àbí níbo ló kẹran jẹ oko ẹ̀rọ àríkẹ̀wéré ti ń ṣe wọ́n kó ẹran jẹ oko àwọn Ìrù Ekun wá lọ síbẹ̀ wípé bẹjẹ kẹran jẹ oko yìí kò dáa wọ́n dẹ̀ lọ pe àwọn ọlọ́pàá dá sí i wọ́n ní kán sanwó àwọn Fúlàní adúrú tí wọ́n kó ẹran jẹ tó dẹ̀ ní pé àwọn kí ló ń pè àwọn ẹni tó ní oko wọ́n kámẹ́rà àgbà tí wọ́n kó ẹran jẹ oko wọn ṣé nígbà tí wọ́n dóòyà kan pa ní Ọ̀yọ́ àwọn ọlọ́pàá ní kó lọ mú fídíò tí wọ́n ti ń dóòyà wọn wá nígbà tí wọ́n kó ẹran jẹ oko yìí àwọn oníkó oko wọ́n kámẹ́rà wọn Fúlàní ń tu ẹ̀gẹ́ nílẹ̀ ẹlẹ̀ ó dẹ̀ ń fún màálùú jẹ now ọlọ́pàá wá àbí àwọn Ìrù Ekun wá Fúlàní wá san 200 fún ẹni tó ní oko kì í ṣe Ìrù Ekun ló san fún o ó wá dijọ́ kejì ó wá lọ mú ọlọ́pàá wá ọlọ́pàá bẹ̀ sí ní ṣa àwọn ọmọ Yorùbá tí wọ́n ní oko àtẹni tó mọwọ́ àtẹni tí ò mẹsẹ̀ ẹjọ́ IG ẹjọ́ bó ń bọ̀ nù tọkọ gbé wa ná and again ní Sábó lọ́yọ̀ọ́ stéètì àwọn ará Sábó ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o àgbákò ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti jẹ́ kí n waste show time lórí show àwọn ará Sábó wọ́n ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o Ọlọ́run ló yọ Àmọ̀tẹ́kùn yẹn máa play fídíò náà fún yín ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn Ìrù Ekun mi ẹ̀wà Àríkẹ́ kọ́sìkò lójú screen mi ẹni òfò dàbí áńgà ibo. Ìwòran wa Ìrù Ekun security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá wáwátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi ò sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi sí. ẹ bá wa sọ òòṣà tó bá ti ń dárúkọ àgbẹ̀tẹ̀ bá wa ṣe òòṣà kọmándà ẹ tún sọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá wáwátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi ò sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi sí Sunday gbòó mo kí bàbá wa Jàgàbá Tinubu ọmọ olódòdẹ Ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dáran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn Ìrù Ekun lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn Ìrù Ekun ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Ìrù Ekun tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí
orúkọ mi rè Odòkan Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ̀yin gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan n tó ní fídíò ni tó yẹ pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wà ọ̀pápọ̀ tí wà wọ̀ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wà ọ̀pápọ̀ tẹ wá sọ á di káwọ́ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti ríru rẹ̀ gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdè mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé táwọn mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wa àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwọn wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn àbí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò yẹn tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network Iru Ekun ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ kùkọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́bà gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Iru Ekun security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nù ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ́ ẹ ṣe. Iru Ekun Iru Ekun Iru Ekun. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára Bodytalk Ventures mo ti rí o ní messend deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà Bodytalk ó lọ fún àgọ́ tó ìdórí gold àti jewelries padà ó di gòtì
ṣèfì ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹsí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body tops jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalks_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok Body Talks Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Accessories ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra gèlè ẹ fẹ́ ra ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn anything tẹ́ bá fẹ́ rà ní nǹkan ìṣọ́ ara obìnrin ẹ fẹ́ ra lace damaski ẹni aṣọ tẹ́ bá fẹ́ rà ẹ fẹ́ ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ fẹ́ ṣe ìyàwó òkú àgbà birthday ẹ fẹ́ lọ patí ẹ kàn pé ẹ kàn múra àwọn tó bá pàdé mi láfíríkà market wọ́n mọ̀ tó bá pàdé mi lẹ́ẹ̀mẹ́wàá bóyá ẹ̀kan ni máa wọ aṣọ bíbí ìró àti bùbá ni màá wọ àbí kí n wọ skirt and blouse tó gbẹ àbí kí n wọ lace ẹyẹ tó ẹ a máa pàdé mi ní patí a tún wọ jeans jeans náà ló wọ̀ lọ síbi iṣẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Body Talk Accessories nọ́mbà wọn ni +447 587 728 824 +447 587 728 824 tẹ́ bá wà Nàìjíríà wọ́n ní iléeṣẹ́ ní Nàìjíríà tẹ́ bá wà ní òkè òkun wọ́n ní iléeṣẹ́ lókè òkun ẹ̀yin tẹ́ wà ní UK ẹ pè wọ́n á ní kẹ́ máa bọ̀ kẹ́ wá wo tẹ́ ẹ fẹ́ ẹ̀yin tẹ́ dẹ̀ sí ní UK tẹ́ wà ní anywhere in the world ẹ pè wọ́n lórí fóònù wọ́n á fi ọjà yín ránṣẹ́ sí yín mo fọwọ́ wọn sọ̀yà ẹyẹ máa múra bí kinní ẹ pàdé ẹlòmíì báyẹn nílé kí ẹni mọ̀ pọ́nmọ Yorùbá yẹn tó gbé ìbá lẹ́nu ẹ wọ jíǹsì lọ síbi iṣẹ́ láti Monday di Jímọ̀ bá tó di sátidé náà ẹ tún kó sí jíǹsì tí a fi ṣe ẹ máa múra lẹ̀ wá díẹ̀ má pè yín pàtí ẹ máa kó dín ẹ mú ṣòkòtò ẹ tún fún yẹn mọ́ọ̀dì pẹ̀lú bẹ́líìtì láyìn sáwọn ará bí ẹ wo ẹni tẹ́ ń wo ètò ẹ bá wa láìkì ètò yìí ẹ bá wa share fídíò kẹ wá sọ̀rọ̀ lórí àwọn Fúlàní ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí ìlú mami Stella èmi àti yín lọ́rọ̀ next week lágbára Ọlọ́run ìlú wo lẹ ti gbọ́ pé ó ti ṣẹlẹ̀ yìí wọ́n ti fún àwọn Àmọ̀tẹ́kùn náà lórí ní Sábó màá gbé yẹn náà wá ẹ jọ àwọn Ìrù Ẹkùn yìí ìlú mo ti lọ sọ́dọ̀ Gani Adams àti bàbá tó dájọ́ yẹn mo ń bọ̀ lọ́dọ̀ tí ẹ̀yin ni eégún látó kẹ́yìn ìgbàlẹ̀. ìwòran wa Ìrù Ẹkùn. ó dàbẹ̀ ni pé àwọn tó wà lórí show mi lẹ́nu àwọn tó wá sùn ni tó bá yẹ pé ẹ fẹ́ sùn bóyá ká parí ètò ẹ mọ̀ pé mi ò ráyè o ara inú bí mi ẹ̀rọ agẹ́yìn ó jẹ́ kí inú máa bí mi burúkú. On the 12th of August 2026 èdè ní 14 so bí ìjẹta lélẹ́yìí ṣẹlẹ̀ nísìn tí wọ́n gbé fídíò yẹn jáde lánàá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi orin kí ló máa kọ sí gbẹ̀dú lórí ilẹ̀ wa tí mo ti wà lórí live lórí YouTube ẹ má kí n rojọ́ dání tí màá ti sí lórí live yẹn kí n mọ o ẹ tẹ́ wà lórí TikTok ẹ sẹ́ndì àtìmí kí n gbé yín wọlé ẹnìkan sẹ́ndì àtìmí lẹ́ẹ̀kan mi ìdẹ̀rọ mi ìrántí onítọ̀hún ẹ tó sẹ́ndì àtìmí yẹn bá wa kọ orúkọ yín síbẹ̀ kí n gbé yín wọlé mi ní gbẹ́nìbọ̀dì wọlé sórí TikTok mi wọ́n máa ń rìpọ́tì péjì mi sóbìlẹ̀ kankan bà péjì mi jẹ́ tó bá pèèyàn kan ló sẹ́ndì àtìmí ẹ̀kan ẹni máa gbé wọlé lórí show tí mo ń ṣe èmi mo máa ń ga owó díẹ̀ ẹ má bínú ẹ bá ṣe wò for the first time mo máa ń ga owó wọn ní tẹ̀sẹ̀ndì àtìmí wọn ní kinní kankan ẹ̀ ní ọwọ́ yẹn ń ṣe bẹ̀tọ́ ló ní jẹ́ kẹ́lẹ́ máa rìpọ́tì péjì wa ìtẹ̀ máa rìpọ́tì péjì wa ẹ máa rìpọ́tì ọ̀nà àgò táyà èmi ò gbọ́ nǹkan kan mi ò gbọ́ nánà wọ́n ti gé etí tèmi lọ mi ò gbọ́ nǹkan kan tó ti mo fẹ́ ṣe náà ni màá ṣe. ìlú wo lẹ gbọ́ ìlú wo rèé ṣáwà lórí ètò YouTube Facebook ṣáwà ń bẹ̀ gbọ́ TikTok nìkan mo ti ń ríra mi ṣé ti dé ni ẹ̀yin pọ́ńpìrì yóò ṣé ti dé ẹ̀ṣẹ̀ ti dé àwọn olè ṣépè fún ibi bí yìí ẹ máa lọ tó máa wọ̀nyí lépè torí pẹ̀ ń fúláàgì àwọn ètò àṣà yọ̀nàyè tí ò pé méjì abẹ ni ọmọ tí ò ṣe pa rẹ ṣeun bàbá wa Fọlábí ẹ ṣeun CP ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jọ tẹ bàbá wa tẹ tán pọ̀ lórí show tẹ bàbá wa láìpẹ́ tó nípè wọlé mi níṣẹ́ ní calling program máa dá show yìí ṣe ẹ mọ̀ pé mo lè ṣe show 3 hours
láì jẹ́ kẹ́nìbọ̀dì pè wọlé 3 hours non-stop máa ṣe show agbára yẹn wà àdébí òkè ìṣẹ̀rọ àríkẹ́ ló máa ní tẹ́lẹ̀ máa ṣe show 3 hours ẹ jẹ́ ká rí kọ́mẹ́ǹtì ká lè mọ̀ pé à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ bá dé bá pẹ̀ wòye rẹ̀ sílẹ̀ jẹ́ ẹni show mo yẹ ṣe ẹ̀rọ àríkẹ́ mo fẹ́ ṣe show tó máa pa mí lẹ́rìn mi láì bí mo ṣe ń ṣe mi láì bí yẹ ṣe show pẹ̀lú bínú mo fẹ́ ṣe show yìí bẹ́ẹ̀ kí show yìí pa mí lẹ́rìn because bàbá tó lóun parí ìjà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àṣà ò tani àti tani pẹ̀lú tani nínú tani ta ló wọnú ara wọn ẹ má gbé yẹn wá o ẹ ṣeun gan Ọ̀ṣun state ní Ọ̀ṣun state ní Fúlàní ti kó ẹran jẹ oko ní ilẹ̀ Yorùbá ó san 200,000 fún ẹni tó ní oko tẹ́ bá rí oko tí wọ́n kó ẹran jẹ tó bá fún olóko ní 500,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ tó bá san 700,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ lórí ilẹ̀ wa àwọn ọmọ aládé owó asan 200,000 olóko tó gbowó kọ́múlé láńtà because many of these farmers owó alájẹmọ́sùn ni wọ́n fi ń ṣiṣẹ́ olóko tàlẹ́ńtà ló tẹ̀lé kínní ẹ̀sùn owó kọ́ ní kí n gbé yín sókè sí kínní kan ẹ send request ká gbé yín sókè o sí ẹni bá ti send at me ẹ send request ká gbé yín sókè ẹ bá ti send at me ẹ send request ẹ bá fẹ́ wá sókè ká gbé yín sókè ó tó 200,000 ó tún wá lọ mú ọlọ́pàá wá CP ẹ gbà wá CP ẹ gbà wá o gọ́vnà Oníjó Adélékè Adémọ́lá of Ọ̀ṣun state ṣe bẹ́ẹ̀ láwọn wèrè yìí nísìn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o ànídẹ àwọn dé o ẹ̀yin ọlọ́pàá tó bá wá ṣá èèyàn mo mọ̀ wípé ẹ̀yin náà ní làákàyè ẹ dẹ̀ mọ̀ cost of living ní Nàìjíríà nísìn ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ta ló jẹ́ kó oúnjẹ wọ́n ta ló jẹ́ kí àwọn àgbẹ̀ máa wọ gbèsè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ní àdúgbò tẹ́ ti ń fún àwọn Fúlàní nílẹ̀ àwọn Fúlàní máa dáràn sí yín lọ́rùn o àwọn Fúlàní torí ẹ̀yin èèyàn wa nígbà tí àwọn ìwé ẹkùn tó ti jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé insecurity lọlẹ̀ àbí kò lọlẹ̀ mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí nígbà tí àwọn ìwé ẹkùn ti jáde ṣé insecurity nílẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ ṣó dínkù àbí kò dínkù mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o tó bá sì wà pẹ̀lú mi o ṣé insecurity dínkù nílẹ̀ Yorùbá àbí kò dínkù ṣé àwọn wèrè yìí wọ́n wá bílì pé àwọn ọlọ́pàá ọmọ Yorùbá làwọn máa lò against Yorùbá nílẹ̀ Yorùbá as how èwo tó ń bá mi ṣe yìí ni security west of service ṣé wọ́n ń bá mi ṣe yìí ni as how kí ẹ bá wa tap lórí TikTok náà tó fẹ́ ká gbé mi wọlé tap tí o máa so ẹ tá gbé wọlé yẹn sí kinní kan ẹ bá wa sọ̀rọ̀ pápápásà ẹ kú dédé àsìkò ìkílẹ̀ rí sí ẹ̀rọ Àríkẹ́ nọ́mbà 1 nìyẹn. ṣe rí Nàìjíríà kọ́nà kó ṣàánú wa mo dẹ̀ believe pé ó yẹ kí fídíò tẹ̀ ṣe ó yẹ kó dé ọ̀dọ̀ bàbá wa Tinubu. àwọn tó ń wo show yóò ṣí ẹ àwọn tí wọ́n ti ẹ̀ lè power tap tó máa tap àbí kí náà máa náà ń ṣe ṣáwọn yẹn náà máa ṣí ẹ fídíò ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣòro pàrọ̀ méjì náà máa ṣe show yìí nípìnlẹ̀ ní ẹ̀mí ní ìṣèkù kọlù. bí bàbá ṣe ń gbìyànjú tó láti lè tún Nàìjíríà ṣe àbí láti lè túnlẹ̀ Yorùbá wá ṣe dáadáa pẹ̀lú ìrànlọ́wọ́ Ìrù Ekun. rí àwọn olórí burúkú kan tó ń tẹ̀lé bàbá Tinubu kiri tó yẹ pé wọ́n ba ara wọn jẹ́ láìṣe ilẹ̀ Yorùbá. Imagine òun fún àwọn èèyàn ní oúnjẹ ó dẹ̀ ń gbé wọn rí òun gbé wọn ṣépè. What kind of a politics are we playing in Nigeria? Because kò yé mi, I don't understand. Tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà sọ pé. ìyẹn sọ àṣẹ wèrè náà kọ́ lọ wèrè ló máa ń sọ̀rọ̀ wèrè. ṣé àtẹnujẹ kọ́dẹ̀ ló rántí o ìwọ tó bá ń ṣépè ìwọ tó ń ṣe yẹn o máa pín inú ẹ̀
ìwọ tó fetí kọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣàṣẹ yẹn kó máa gbọ́ mi dáadáa ó ti pín inú ẹ̀ ó ti pín fáwọn ọmọ yẹn àwọn tó ń ṣe fún wọn ò lè pín inú ẹ̀ o because ẹ̀tọ́ wọn náà gbà owó tó ń pín yẹn ìrẹsì tó ń pín yẹn owó wa owó gbogbo. ẹ̀tọ́ yín lẹ ń gba ìtẹwàdọsùn tó pín ìrẹsì fún ẹ lọ dìbò fàdémọlá adélékè. kò lè wú ní kò lè ṣe gidi so irú òun yẹn ẹnà kọlẹ kò lè wọlé because tó bá jẹ́ pé ohun tán ní kó lọ lò wá nìyẹn kò lè jẹ́ kí ló dé táwọn èèyàn wicked báyìí why people why. ẹ jọ ìtawà lórí YouTube àti TikTok àti Facebook bá àti ẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn yẹ ká mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok yìí o. ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá o pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá àrétélété ehoro kan náà tó jáde tó ní ẹ pawọ́ ẹ rí pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ pé wọ́n pawọ́ ó kọ lẹ́nu ó wá dà á sọ. ó ń dọ́gbọ́n sísọ wèrè. ẹ máa wo bó ṣe rí tó dàbí alien tó ń sọ ó jáde nígboro ẹnu nílẹ̀ Yorùbá torí pé àgbà wọn wọlé pé kọ́ máa gbélẹ̀ Yorùbá wọn ń ṣọmọ ilẹ̀ Yorùbá they were not from Yorùbá land they were just coming in and wọ́n tún lè sọ Yorùbá ju ẹni tó gbọ́ Yorùbá gan lọ. wọ́n á sọ̀sọ̀ kìsọ̀ lórí ilẹ̀ wa kan máa pa wọ́n lórí ilẹ̀ wa. àṣẹ àṣẹ ó ṣe máa jẹ́ nìyẹn. ẹ ṣe àwọn ọmọ Fúlàní ni àti kí gbogbo wọn tí wọ́n ń bọ̀ tá à ń sìn wọ́n láwọn challenge MS bàbá wọn ṣe challenge kankan máa tú àṣírí wọn síta ni tó bá ní ẹ padà lọ sílé ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin kọ́ lẹ́mẹ̀sì ń bá wí tó kẹ́yìn onílé tẹ máa lọ nobody is doing any challenge with you guys ọmọ Yorùbá lẹ́mẹ̀sì bàbá ń bá wí ẹ̀yin wèrè. tó mẹ́yìn fún wọn pọ̀ nílẹ̀ Yorùbá àwọn bíi Olúwo àwọn bíi Adéṣọlá àwọn former governor of Ọ̀ṣun state gbogbo wọn. Ọlọ́run apalẹ̀mọ́ gbogbo wọn kúrò lẹ̀ Ọlọ́run apalẹ̀mọ́ wọn àwọn ẹni òfò. Bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn ìrù ẹkùn yìí kí lẹ rí sọ̀rọ̀ wọn tí Fúlàní lọ́pọ̀lọpàá mú ìrù ẹkùn Fúlàní fọlọ́pàá mú ìrù ẹkùn nílẹ̀ Yorùbá wọn kọ́dà mo ti expect like 5,000 comments lórí péèjì yìí bóyá ní Fúlàní fi ọlọ́pàá mú ìrù ẹkùn mo ti expect káwọn èèyàn kó máa sórí bú tó bá ń pẹ́ ìrù ẹkùn ló fọlọ́pàá mú Fúlàní nísìn ẹ máa ti táwọn ogun mi ti máa bọ́ta àwọn Fúlàní ti máa bọ́ta àwọn àfọwọ́fọ yẹn ti máa bọ́ta wọ́n ti máa sọ̀rọ̀ ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ní comment section wọ́n ti máa pèsè ọ̀dẹ̀ gbowó ṣe kíní kan wọ́n ti máa gbé yàrá wọn ṣépè Yorùbá máa lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì pé ẹ ń ṣe èrè ọmọ àlè ni ẹ ṣùgbọ́n when we are talking the more that àwọn máa mọ̀ gbọ́ máa bu olóyè Sunday gbowó mọ̀ pé máa kọ́mẹ̀ntì so kíní yẹn agofaria so àwọn èèyàn máa rí dáadáa anywhere but eléyìí tá a ti ń dìbọ́ǹkì òṣì tí wọ́n ń ṣe when you keep quiet on the comment section we go nowhere. tó bá lè jẹ́ àròjọ wọn ní àkínbẹ́lẹ́nu jìjọ ọ̀gànjọ́ ẹlẹ́nu làwọn Fúlàní tá a bá wá dákẹ́ takáwọ́ kò bí ẹ ṣe national theatre fídíò tí wọn tó sakuléètì káàkiri tó ti gbólé ìsọ́nà Ìgbòho ṣépè yẹn tí àwọn fake activists ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá wọn lọ́wọ́ sí tó bá yẹ pé wọ́n yẹn lọ síbẹ̀ yẹn tó bá pé ọmọ ìrù ẹkùn kan ló fọ́ ìgbìmọ̀ Fúlàní lórí fẹ́rí dàkùnmọ̀ ti máa jáde àbí kò ní ti jáde nù mo ń béèrè lọ́wọ́ yìí ni ṣé fẹ́rí dàkùnmọ̀ ti máa jáde àbí ò ti ní jáde ṣé Sowore á ti bọ́ta àbí ò ní ti bọ́ta àwọn ará ìsìnkì gan ti bọ́ta wọ́n ní ṣe bí kan táwọn ń sọ nìyẹn ẹni wọn wá rí àwọn Fúlàní lọ́tún lọ́sì wọ́n ti máa bọ́ta àwọn àfọ àwọn Olúwo àwọn mufti oníbẹ̀ẹ́lẹ́nu àwọn olórí ibú àwọn ẹni òfò àwọn ẹni àdánù ẹlẹ́tí bíi etí éliẹ̀nì àwọn ọlọ́gọ̀ bíi ọ̀gọ̀sùfẹ́ àwọn olórí bíi síìtì ọ̀kadà gbogbo wọn ti bọ́ta wọ́n ti máa kọ̀ndẹ́mù ìrù ẹkùn ṣebí táwọn ń sọ nìyẹn eléyìí nísìn Fúlàní tó kó ẹran jẹ oko ló lọ fi ọlọ́pàá mú ìrù ẹkùn mi ì tí ì rí kọ́mẹ́ǹtì àwọn ẹ̀mí kọ́mẹ́ǹtì ṣètò pé ohun tí Fúlàní yẹn ṣe bóyá ó dáa àbí kò dáa. ṣe rí kí nǹkan tí a máa ṣe ó yí pọ̀ mi tí nǹkan mẹ́ta àwọn èèyàn wà bóyá ohun tí Fúlàní yìí ṣe o ọ̀nà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá pẹ́ nǹkan tí Fúlàní yẹn ṣe tí ò bá da tẹ́ ẹ̀ faramọ́ lórí ilẹ̀ Yorùbá kọ́kẹ́ ẹran jẹ́ oko wa wọ́n tún máa fọlọ́pàá mú ìrù ẹkùn ẹ bá wa kọ 1 ìyẹn máa easy àti kọ tẹ́ bá wá faramọ́ ẹ lè kọ 2 tàbí kẹ́ má kọ nǹkan kan bàbá wa ẹgbọ́n sókè.
ohun tí mo ń try láti sọ ni pé àwọn nǹkan tí bàbá wa Tinubu tó máa bá wa ṣe for the next other 4 years tó máa kù kán lò lórí àlefa gbogbo eléyìí tí wọ́n ń ṣe àwọn other politicians àwọn opponent wọn irọ́ náà pa kókó náà pa má dà wọn lè rí nǹkan kan ṣe fún ó máa débẹ̀ kò sí ohun tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ máa rọ̀ wọ́n kó bá wa ṣe aláṣẹ tó ń ṣe kù kí bàbá Tinubu máa. wọ́n máa ṣe parí Akànbí. wọ́n ṣe parí wọ́n dẹ̀ make sure pé wọ́n sì Ìrú Ekun yẹn ó gbọ́dọ̀ dúró kó fẹsẹ̀ rinlẹ̀ bí OPC ṣe fẹsẹ̀ rinlẹ̀ àwọn nǹkan táwọn fẹ́ nìyẹn. kó fẹsẹ̀ rinlẹ̀ ju OPC pàápàá lọ. bẹ́ẹ̀ ni ju pápọ̀ bẹ́ẹ̀ ni mà. bàbá wa Chris bá wa gbóhùn sókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. bàbá mi ẹ̀ ní dààmú. àṣẹ ìdùnnú ayé. Ibi tẹ́ wà ẹ bá gbánà ìsíwà ń bẹ ṣe wà lórí ọ̀kadà àbí wọlé wà. ẹ pè wá létà. Ayé ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé kò sáwọn ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ni. Ẹ tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Orúkọ tá à ń jẹ́ lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Ẹ bá wa power tap lórí ètò yìí. Ẹ bá wa tí tap náà máa ń sọ àbí bóyá power tap. Ẹ ṣáà bá wa make sure pé fídíò yìí rìn. Ẹ bá wa make sure pé fídíò yìí rìn. Kí wọ́n rí nǹkan táwọn wèrè yìí tún ń bá bọ̀. Táàdẹ̀ rí àwọn akéwú tọrọ jẹ kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ bá wa like ètò yìí, ẹ bá wa share, ẹ bá wa kọ kọ́mẹ̀ǹtì. lójú ìwòran wa Ìrú Ekun security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lórí ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátá ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi Sàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi Chief Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ntí abádébí lónìí ni pé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mọ́ndà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn Ìrú Ekun lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn Ìrú Ekun ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọ wá bọ́ta láàárọ̀ wá lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Ìrú Ekun tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwá mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé. Màámi Anna wọ́n ní Yorùbáwùyí Fúlàní did not arrest Ìrú Ekun. Number one, anybody tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá Ìrú Ekun ní gbogbo wa. Kò sí nǹkan méjì tí Ìrú Ekun wà fún pé ká sì kí ọ̀lẹ Yorùbá. Ení nìyẹn. Mo mọ̀ play fídíò yẹn. Mo ti rí kọ́mẹ̀ntì yín tẹ̀tẹ̀lẹ̀. Mo mọ̀ máa ṣu ẹ̀ ni. Mo bí èmi ni mi gbọ́ dáadáa because mo ti gbọ́ kíní kó tó di pé mo wá ṣu ẹ̀. Tó di pé mo wá play ẹ̀. Màámi, ẹ tún bẹ̀ yẹn gbọ́ dáadáa. 50,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn Ìrú Ekun lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn
tí olóko àti onímọ̀ọ́lù tí wọn Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀dọ́ ẹkùn ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀dọ́ ẹkùn tó wà nílùú Èjìgbò wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀dọ́ ẹkùn ti bá ti. ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀dọ́ ẹkùn tó wà nílùú Èjìgbò. ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́ ẹ bá gbọ́ nǹkan tí commandant wa sọ ẹ lè bá wa kọ sí comment section àwọn òwò náà sọ pé Fúlàní kó ọlọ́pàá wá tó wá ń fi ọlọ́pàá kó màámi mo mọ̀ pé ẹ̀gbọ́n dáadáa ni mo pé kì í pé ẹ fẹ́ ṣàtakò kìíní ètò bá gbọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n fọlọ́pàá kó ẹ lè bá wa kọ sí comment section. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀dọ́ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débí káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí orúkọ mi rèé Odòkan Abíọ́dún state commander to Ọ̀ṣun state under baba Sunday Igboho sà tí mo jẹ́ commander. wọ́n ní ó mú ọlọ́pàá wá fi kó àwọn ọmọ Yorùbá tó wà nílùú Èjìgbò àti àwọn ọmọ Ìró Ẹkùn ẹni bọ̀ tó bá jẹ́ mẹ́mbà Ìró Ẹkùn nílùú Èjìgbò wọ́n fi ọlọ́pàá kó wọn Fúlàní fi ọlọ́pàá kó àwọn ọmọ Ìró Ẹkùn mẹ́mbà Ìró Ẹkùn Ìró Ẹkùn ti wà ní everywhere nísìn not just Ìbàdàn nìkan every state gbogbo àwọn ọba gbogbo àwọn gómìnà ni wọ́n tẹ́wọ́ gba Ìró Ẹkùn lọ́wọ́ wa ọmọlógo ni wá ọmọlógo unlimited ògo tó ṣá proper ògo tó ṣáná wọlé alájì ògo gbogbo pọ̀n ológo ló dá Ìró Ẹkùn sílẹ̀ àwọn ológo àwọn ọba ológo àwọn gómìnà ológo àwọn politicians ológo àwọn tí ò ṣe politicians àwọn ọmọ Yorùbá ológo ògo Yorùbá ni Ìró Ẹkùn now Yorùbá ọmọ Yorùbá àti Ìró Ẹkùn ló lọ ń fi ọlọ́pàá kó ẹ bá mi sọ fún Fúlàní pé ó máa ṣe orí burúkú ni èmi ò kì í ṣépè o Fúlàní ṣùgbọ́n wàá ṣe orí burúkú ni orí ibú ẹ̀ wàá kó lọ sí Mali Ọlọ́run mo má dà mí lọ́kùnrin ni Ọlọ́run tí má jọ́kùn tí mo wà nínú Ìró Ẹkùn àbí Ọlọ́run pé mi sí Nàìjíríà màá kọ́kọ́ gbá wa ẹ má yẹ kí n sọ̀rọ̀ o ní àyà oko ẹran jẹ fídíò yẹn àwa ti rí o ó tú ẹ̀gẹ́ ní àtàgbàdo tó ti gbó mo wòye tí wọ́n lè ta àgbàdo yẹn ó yọ bọ̀kọ̀nà báyìí ni ó dẹ̀ ń fàtú ó dẹ̀ ń bo fún màálù ẹjẹ́ kẹ́kẹ́ bí ìlú wa pa ńlẹ̀ Yorùbá ò ní ṣì àwọn oríire ẹni tó sọ mọ́tò ẹ̀ ò tẹ̀wọ́ mọ́tò dé Nàìjíríà nù ẹ bẹ́ẹ̀ pé ọba tó fún ẹ ní ilẹ̀ tó dé sí àbí baálẹ̀ tó fún ẹ nílẹ̀ tó dé sí bẹ́ẹ̀ pé ìjọ ní ọmọ òkì ń bú bàbá ẹ yẹ kí èèyàn méjì mẹ́ta bá pè wọlé tí mi ní gba kọ́ọ̀lù máa fi ṣe ṣó ìfún 3 hours bẹ́ẹ̀ tí mo wò pé ẹ̀yin náà lè máa kọ kọ́mẹ̀ntì nígbà tó jọ́ tí ẹ fẹ́ kọ kọ́mẹ̀ntì ní ìrẹ́pẹ́ pé àwọn tó ń sùn náà wà lórí ṣó èèyàn mẹ́ta kọ́ bá wa pè wọlé now bàbá tí wàá ń ṣe ìyẹn lọ́wọ́ bàbá yìí ọ̀rọ̀ yín fọ́ ok ẹ̀rọ àríkẹ́ lélẹ̀ ẹ̀rọ àríkẹ́ kó rádaràdà ìṣúrájú ayé ká kọ́kọ́ lọ sí sábọ́jọ́ ti fọ́ wọ́n máa fọ́ orí Àmọ̀tẹ́kùn ìbí wọn àgbápò wà lélẹ̀ wọ́n máa fọ́ Àmọ̀tẹ́kùn lórí Àmọ̀tẹ́kùn tó ní kí Sunday Igboho lọ join Sunday Igboho kò gbọdọ̀ dárò Ẹkùn sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nípa àwọn ọ̀nà ní Nàìjíríà wọ́n ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn ẹjọ́ kí ni ìyẹn tí wọ́n ti ẹ bá wa kọ comment àbí ẹ bá wa tẹ ẹ bá wa kọ tap àbí kí ni wọ́n máa sọ ẹ bá wa tẹ thumb up because fídíò yẹn nǹkan tí àwọn tá à ń lo kíní wọn nǹkan sọ ní èdè òyìnbó ni o àwọn kan tí wọn ò fara mọ́ ó wà lórí fídíò tí mo fẹ́ play fún yìí bẹ́ẹ̀ kí wọ́n bá wa kọ educative show àbí informative show àbí whatever show kí wọ́n bá wa kọ síbẹ̀ 1 2 3 ẹ̀rù ń bà mí
tó fẹ́ pé mo ṣe ṣó táwọn tó bá mi kọ kọ́mẹ̀ntì pọ̀ nínú mi ò bá dùn àwọn Àmọ̀tẹ́kùn Ọlọ́run ṣàánú fún wa má jà á jẹyà àwọn wọn lu Àmọ̀tẹ́kùn yìí o. ibi tẹ́ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn Àmọ̀tẹ́kùn ló wà láàrin àwọn ará Sábò yẹn o ẹ máa wò dáadáa ibi tí ẹ pé mo fi ẹ ṣe ń gan ìyá mi àná màmí ẹ ṣe ń gan tẹ́ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn ẹ máa wò dáadáa tó yẹ kí n gbé sáàrin méjì Àmọ̀tẹ́kùn ni wọ́n ń dà ní wọ́n fọ́ orí ẹ̀ wọ́n lu Àmọ̀tẹ́kùn àlùbami irú yìí pọ̀ kí ló dé torí Ọlọ́run Àmọ̀tẹ́kùn náà lù báyìí ẹ má lu ìwé ẹkùn káyọ̀ yìí má bàjẹ́ o ẹ má lu ìwé ẹkùn o kí ti yín má yẹ o ẹ bá fọwọ́ kan ìwé ẹkùn tí yín máa làbà ẹ ní sùn ògùn gbọ́ àdúgbò yẹn ẹ ní sùn tẹ bá ti lu ṣé wọ́n lè lu ẹkùn ṣá ṣé wọ́n máa lu ẹkùn ṣá mo dá òtí ẹ jẹ́ ká wò wọ́n dáadáa ẹ ti rí mọ́tò Àmọ̀tẹ́kùn mọ́tò wọn ni o ó dẹ̀ pé wọ́n sì ń lé wọn ẹnìkan wá lélẹ̀ lọ́wọ́ ọba tó máa ní wọn lọ ja gòbé kò dá kéèyàn máa lélẹ̀ o ẹ wò wọ́n lọ ja gòbé ìkan náà àwọn Àmọ̀tẹ́kùn wá lélẹ̀ bóyá dráìvà mọ̀ pé ẹnìkan lélẹ̀ ni o dráìvà ti wá mú fún mọ́tò ó jẹ àwọn ọ̀rẹ́ dáwọ́ ìwé ẹkùn wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí o Circular Road ní ìwé ẹkùn o ẹ gbọ́ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀ ní débẹ̀ ẹ wò pé Circular Road ẹ gbọ́dọ̀ ṣe wèrè lórí ẹ̀ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ lẹ́ẹ̀rí ẹ kàwọ́ ṣé kí ní ìṣòro àdáṣá ṣé kò kéré jù àbí kí n kó lójú screen fún yín. ẹ jọ ṣé kí n ṣe kó bóòdì àbí kí n fílẹ̀ báyìí kọ̀sẹ̀ ẹ̀rù ń bà mí torí péjì mi tó bá wà lórí TikTok tó bá fẹ́ wò ẹ má bọ̀ lórí Yorùbáwùyí ẹ̀yin aráàlú ìbò náà lè wà lẹ́pọ̀ jù lórí TikTok ẹ má bọ̀ lórí Yorùbáwùyí lórí YouTube ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí ẹ tẹ notification bell yìí sí ọ̀rọ̀ ẹ kọ comment ẹ like tó bá ti like ètò wa lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì wọ́n máa gbé ṣòwò wá fún yín òní o ọlọ́mọ àjẹkàjẹ àmọ̀dí o. wàlẹ́ wọn máa pa Àmọ̀tẹ́kùn ilé o wàlẹ́ wọn máa pa Àmọ̀tẹ́kùn yìí. ẹ dákun kí l'Àmọ̀tẹ́kùn bọ̀bọ̀ kan wà bíi tí mo láìkì lára àwọn Àmọ̀tẹ́kùn yẹn ó dàbí pé ó ti ja gòbé rí ara àwọn tó máa ń ja gòbé ládùúgbò ni mo fẹ́ sùn ẹ̀ ó mọ ìrìn ẹ̀yìn ó mọ